ọfà tó má bà mí ò máa ṣọfà lásán ẹ̀yin ará ilé ọfà ńlá ni o. ó mà ṣe o Okemesi òṣèré tíátà náà ti kú ọ. láìpẹ́ yìí náà ni gbajúmọ̀ òṣèré tíátà yìí lọ sí orí ètò kan tí akẹgbẹ́ rẹ̀ ń ṣe ìyẹn Jeff Owólẹ́wà. orí ètò yẹn náà ló ti fojú hàn wípé ara Okemesi kò yá rárá. bákan náà ló ṣàlàyé ohun tí ojú ẹ̀ rí látàrí àìsàn burúkú tó ń ṣe tó fi rù gidigidi. ṣá o látàrí akitiyan àwọn èèyàn náà ló mú ọkùnrin ní tíátà ìdè ìrọ̀ síbítù. kódà tí wọ́n tún dáwó gba ilé fún. ó dénú ilé òun lóòótọ́ àmọ́ kò sórun ọ̀sẹ̀ kan nínú rẹ̀ tí wọ́n tún fi gbé dìgbàdìgbà lọ sí ọsibítù míì. kódà wọ́n gbé dé General Hospital Igando táwọn yẹn tún kọ̀ sílẹ̀ wípé àwọn ò ní bẹ́ẹ̀dì kí wọ́n tó dá padà lọ síbi tí wọ́n ti ń tọ́jú ẹ̀ tẹ́lẹ̀. níbẹ̀ náà ló padà kú sí. ọ̀kan lára àwọn òṣèré tíátà tó bá tẹlifíṣàn yìí sọ̀rọ̀ sọ pé ọfà ni wọ́n ta ọkùnrin Okemesi yìí àti pé abẹ́rẹ́ tó lọ gbà sí yẹn gan ló jẹ́ kí àìsàn òun yíwọ́ tó sì ṣe bẹ́ẹ̀ dèrò alákejì. ọfà tó má bà mí ò máa ṣọfà lásán ẹ̀yin ará ilé ọfà ńlá ni o. ọfà ni olóòtú ọlọ́run má jẹ́ kí ọfà ayé bá wa. ọfà ni o olóòtú ohun tó ojú mi rí níbi tí ọfà ẹ wọ̀ mí ní ara dé mo nà dúró báyìí ni mo dẹ̀ nà mọ́lẹ̀. kí ló ṣẹlẹ̀? wọ́n gbé mi lọ sí Beachland Hospital àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń dáwó fún mi pé kí n fi sanwó hospital but ìgbà tó di pé kò ṣe ọ̀rọ̀ owó nìkan àwọn tí wọ́n wo orí fóònù mi tán rí àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ń pe àwọn èèyàn yẹn inú àwọn èèyàn tó pè nínú ẹ̀gbọ́n mi kan tó ń gbé ní Òṣogbo ìyẹn wá ní kánjọ kan bá ń fi mí lé mọ́tò kí n máa bọ̀ ní Òṣogbo. ọfà tó má bà mí ò máa ṣọfà lásán ẹ̀yin ará ilé ọfà ńlá ni o. ọfà tó jẹ́ pé mo ń yarọ ni o. arọ mo ń yarọ tó jẹ́ pé mo ṣe ń lè tó dà lẹ́nu mi mo yarọ ni o. mo ń yarọ ìbá fẹ́ sọ̀rọ̀ mo máa ta sọ lẹ́nu ni. èmi tẹ́ ẹ rí tí mo jókòó yìí mírèkù Ọlọ́run ọba mírèkù ẹ̀yin èèyàn ẹ̀yin àdúrà èèyàn yẹ kí n rí bí yé o. mo ti lọ mo ń yarọ gidi ṣe mo ń tọ́pẹ̀ láàárọ̀ mo ń já tán lẹ́nu mo ń mi ò lè dá dúró ọ̀rọ̀ mi ò jáde síta fáwọn èèyàn ojú mi rí o. This one help me. àwọn tó ń ṣe movie. Those people that are doing movie, àwọn onitiata. tí wọ́n kú pì. They are dying. Hear what I hear. Ẹgbọ́n ohun tí wọ́n gbọ́. Go and meet. If you are upcoming or you tí ẹ bá are ṣe ń dàgbà bọ̀. youth that you have àbí tí ẹ fame. jẹ́ ọ̀dọ́ tí ẹ ń ṣe eré orí This is a solution. ọ̀nà àbáyọ lélẹ́yìí. And I'm sent to you people. wọ́n dẹ̀ ràn sí wọ́n ti jẹ́ṣẹ́ Movie náà industry. báyìí tí ẹ ń ṣe orí Maybe ìtàgé. Nollywood or Yoruba wood, bí a ti whatever. maybe ti Yorùbá àbí ti Go English. and meet ẹ lọ bá the elders. àwọn àgbà. tán sì wà láyé nu wọn. that they are still alive. That they are still tí alive. wọ́n sì wà láyé. Gather them ẹ together. kó wọn jọ pọ̀. Celebrate them. kí ẹ ṣe àjọyọ̀ pẹ̀lú wọn. Don't say I did not tell you. ẹ má sọ pé wọn ò sọ fún yín o. Àwọn tán jìyà those people that they have suffered fún iṣẹ́ orí for the work of ìtàgé this movie. that suffer for the movie tí wọ́n industry. tí wọ́n ti jìyà That fún they are eré still orí ìtàgé alive. yìí. wọ́n sì wà láyé. Gather them ẹ together. kó wọn jọ pọ̀ mọ́ra. Celebrate them. kí ẹ sì ṣe àjọyọ̀ fún wọn. And let them pray for you people. kí wọ́n sì gbàdúrà fún Both yín. the English wọ́n jẹ́ àwọn tó jẹ́ ní ti èdè and the Gẹ̀ẹ́sì Yoruba. àti èdè abínibí. Through that, ní ti ṣe eléyìí a lot of secret will be exposed oríṣiríṣi àṣírí ni yóò tú about the untimely death among the lórí people. ikú òjijì tó ṣẹlẹ̀ láàrin yín. Now the last message. èyí tó kẹ́yìn. Orúkọ mi ni wòlíì Israel Ọládélé Ògùdípẹ̀ Genesis Global. Alore TV ẹ máa wo ẹ̀kọ́ pọ̀ ń bẹ, ìrírí ayé pọ̀ ń bẹ, òtítọ́ pọ̀ ń bẹ. Ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV.